ìdìbò gómìnà kan ṣe lọ ní Ọ̀ṣun ní ọdún 2022 July. Ẹni tó jẹ́ ọmọ ọba yìí Ẹniọlá àti olóògbé Ade Ori Okin unity kan náà ló ti jọ ń di ìbò. Gbólóhùn asọ̀ dẹ̀ wáyé láàrin wọn ní ìjọ ẹ̀ níbi tá a ti ń dìbò tí ọmọ ọba lérí pé òun á pa Dr. Richard Adékọ́lá Ìdòwú Ade Ori Okin pé kò dẹ̀ sí ohun tí ó máa ṣẹlẹ̀. Èrò pọ̀ ńbẹ̀ gan ní ìjọ tí mò ń sọ yìí. Màmá olóògbé gan wà ńbẹ̀ ta ní láti lọ pè wọ́n bọ̀ létà náà a resolve issue ẹ pé wọ́n fẹ́ pé wọ́n lọ sínú palace cause ibi tí wọ́n ti ń dìbò ẹ̀ náà ẹgbẹ́ ilé kábíyèsí ni ó wà tí wọ́n létà parí ẹ̀ tán wọ́n dì mọ́ ara wọn. Adékọ́lá Ìdòwú èyí táwọn èèyàn mọ̀ sí Ade Ori Okin ó wá nítorí pé ọba Ejigbo ó fẹ́ ṣe 50 ọdún tó dórí oyè òun ló wà fún. So bí a ṣe débẹ̀ ọ̀gá wa kọ̀ kí àwọn òṣèré pé wọ́n lọ sórí tébù tí wọ́n wà láìpẹ́ tán ti jókòó tán ń jíròrò kọ àṣàwò mọ nǹkan tán ń jíròrò nípa ìgbọ̀n. Ọ̀gbẹ́ni Timothy Fọláhùn òun náà dé bá wọn bẹ̀ òun náà lọ tààrà sí orí ìjókòó tábìlì tí wọ́n wà. So bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ ìgbà tó yá ni ọmọ kábíyèsí Ẹniọlá ló sọ fún àwọn onílù pé kán má lùlù wọn pé kéèyàn kankan dẹ̀ má ya fọ́tò kankan tàbí rìkọ́ọ̀dù fídíò kankan. There is no relationship láàrin àwọn àti Ẹniọlá yìí òun ní relationship papọ̀. Even though the so called àwọn tó wà ń bẹ̀ Timothy there is no relationship pẹ̀lú wọn gbogbo wọn, and then the same thing Ayọ̀délé Asla there is no relationship pẹ̀lú wọn. They are all contestant aspirants jọ gbogbo wọn tó jọ aspire for the House of Rep láwọn mẹ́rin nìyẹn. Àwa ti wà nínú mọ́tò pẹ̀lú ọ̀gá wa Richard Ìdòwú kí ọmọ kábíyèsí tó ní kí àwọn máa lọ sí ilé ní ọ̀nà Ìnísà ilé kábíyèsí ilé ọmọ kábíyèsí ẹ ní ọ̀nà Ìnísà ní Ejigbo. Ìgbà tó yá wọn láti dìde but inú mọ́tò tó ga ń lọ gan láti receive call pé wọ́n ní gbogbo làwọn lọ bó wọn ní sọ fún wọn pé wọn ní ilé Ẹniọlá ní káwọn máa bọ̀ ṣẹ́gẹ́ ibẹ̀ yẹn lọ́nà Ìnísà títí ìgbẹ́lá I was the one that drive èmi gbé wọn jọ yẹn so kájú kò sẹ́yìn bá ti ṣe ń lọ adé lọ síbẹ̀ yẹn fúlàní mo fẹ́ ká kó wọlé èmi gangan bí ìsìnkú status yẹn ní Ọ̀ṣun state mo fẹ́ kí n wọlé sínú premises yẹn jọ yẹn but later náà wọ́n yà sọ fún wọn pé ṣé ẹ̀ mẹ́ni ni you have to be the SSC to the governor ẹ jẹ́ kán wọlé ni mo fi kọ́ àwọn tíìmù wa lẹ́yìn láfi wọlé wọlé àwọn ẹni tó lè jẹ ọ̀gá láfi wọlé pẹ̀lú mi láfi wọnú premises jọ yẹn but ìgbà tí wọ́n sọ̀rọ̀ meeting lọ́wọ́ ṣẹ́gẹ́ ibẹ̀ yẹn mo jẹ́ kí n wọnú inú ilé gangan tí ń ṣe meeting yẹn àwọn mẹ́rin náà wà ní ilé tí wọ́n sọ̀rọ̀ yẹn the purpose of the meeting àṣàmúyìn báyìí sọ̀rọ̀ mi ò tí ì mọ̀. So wọ́n ṣàṣepàdé náà wọ́n parí ní bíi 8:30 so gbogbo wọn darí síta. Asla fọwọ́ wọn sókè everybody pariwo àwọn ọmọ dókítà pariwo Dr. Ade Ori Okin àwọn ọmọ Asla pariwo Asla. Lẹ́yìn ìgbà yẹn náà wọ́n wọlé padà kò dẹ̀ pẹ́ sígbà yẹn ó bọ́ síta. tí lọ́tọ̀ bá dé abẹ́dẹ̀ ti lọ bì kan bẹ́yẹn tó bá ti ṣe tán everybody wa máa ń dìde a máa ń dúró sí wọn lẹ́yìn àti PA àtàwọn ọ́fíìsì a máa ń gáìdì wọn. So àdẹ̀ni dókítà ẹja máa lọ wọn ni àpé kájẹ́ káwọn padà Asla gan ti fẹ́ wọnú mọ́tò tí báwọn ní yòókù ẹ̀rí pé kán tàn so fún mọ́tò kan náà lè tẹ̀lé wọn dókítà dé parí káwọn lọ bá wọn pé káwọn ṣèkì wọn wọ́n ṣèkì Asla pé káwọn dágbére twins ọmọọba Ẹniọlá ọmọdé ọmọọba Ejigbo àwọn náà wà ń bíbẹ̀ so létà wọn akọ gbọ́ pé fún wa lọ́ta kan náà. Nǹkan tí mo kàn gbọ́ lẹ́nu ọmọọba ni pé release bí bó ṣe dún nìyẹn tó mú Dr. Richard Ìdòwú Ade Ori Okin ní ẹsẹ̀ wọ́n dẹ̀ ṣubú lulẹ̀ tó ń pariwo ẹsẹ̀ mi bí gbogbo inú ọgbà ẹ̀ ṣe dàrú nìyẹn. So àwa táwa jẹ́ èèyàn wọn àsáré ń ṣe dìgbàdìgbà bá ṣe máa gbé wọn sínú mọ́tò so a lè lọ sí hospital tó wà ní tòsí so that wọ́n á lè tètè fún wọn ní first aid treatment. But nígbà tá a máa dé hospital tá a kọ́ lọ Ansarudeen ní ìlú Ejigbo nígbà tá a máa débẹ̀ àwọn èèyàn wọn ní dókítà kankan ní ilẹ̀ in fact wọn kò sí epo nínú jẹnẹrétọ̀ wọn a ṣe wá epo by all means nurse kan ṣáà attend sí wa ṣá wọ́n ṣáà ṣe ìgbà tó máa yá láwọn èèyàn máa ní ká kúrò níbẹ̀ ká máa lọ sí Baptist nígbà tá a máa dé Baptist kò pé ìṣẹ́jú márùn-ún ni wọ́n sọ pé Dr. Richard ti dákẹ́. Ní kété tí ẹni tó jẹ́ abẹ́sìnkáwọ́
olóògbé yìí tó jẹ́ ọlọ́pàá tí wọ́n wà ní ètò ààbò tán máa ń ṣe ètò ààbò fáwọn èèyàn tá à ń pè ní SPU bóun ṣe rí i pé wọ́n ti yìnbọn ẹni yìnbọn lu ẹni tán ní kó mọ ṣaláàbò fún lòun bá ní kó máa lé ẹni yẹn lọ kó fi lè ráàyè rí mú pé kó lè sọ nítorí ní ọbẹ̀ tó fi wàrò ọwọ́ wá rí i pé ó ń sáré lọ òun ò ní lè bá àwọn èèyàn ń bá a lè ṣùgbọ́n wọn à lè bá ló bá ní kóun ó yin ìbọn sí níbi ọwọ́ ẹsẹ̀ ẹ̀ǹpẹ́ tó bá yin ìbọn sí lẹ́sẹ̀ yóò fi lè kò ní lè sáré mọ́ so ṣùgbọ́n ìbọn náà ń gba ibi òdì lọ òun náà di èrò ọ̀run ní kété náà ni ọlọ́pàá ti mú ọmọọba tá à ń sọ̀rọ̀ ẹni ọlá tó sọ wípé ká máa dánbọn wò láti mú sọ́wọ́ láti ń ṣe ìwádìí lọ́wọ́ bí èèyàn tiẹ̀ ń ṣọdún gan kò sí ẹ̀tọ́ kò sí tó jẹ́ ẹ̀tọ́ ń bẹ̀ pé kéèyàn yìnbọn sókè ẹ rí i pé ọlọ́pàá gan àtàgbófinró míì tó jẹ́ pé àfiṣẹ́ ìrìngànràn tá a fún ní ìbọn láti lò pẹ̀lú òfin gan kò sí nínú ìwà wa gan láti pé à ń yìnbọn sókè à ń fìbọn ṣeré débi pé a wá sọ wípé ẹni tí ì ṣe agbófinró tí ì ṣe pé ìjọba gan ló fún un ní àṣẹ láti máa yìnbọn kò sí ọdún ni o kì í ṣọdún o èèyàn ń ṣàjọyọ̀ ni o èèyàn ṣàjọyọ̀ kò síbi tí òfin ti fààyè gbà kéèyàn máa fi ìbọn ṣeré tàbí kó máa yìn sókè fún ìdíkìdí tí bá jẹ́. wàhálà ń gbìjà òkú ọ̀run ó ti kú tiẹ̀ ọ̀nà kan ní ikú rẹ̀ gbà wá ó ní kinní ni kò sẹ́ni tí ò mọ̀ ebi àyìnyàn ń bọ̀ lọ́rùn tí ń survive ebi àyìnyàn níbọn láyà tí survive ìbánṣẹ́ wá báyàn lẹ́sẹ̀ tó sì ń gbàbẹ̀ déwájú Ọlọ́run ebi bọ́n ni àti kọ́ ìjẹta ni lọ́jọ́ tí wọ́n lò kàn ìláyé bí wọn ò bá yìn wọ́n ń bọ́n wọ́n lè fẹsẹ̀ kọ́ ń bẹ̀ kán sì gbàbẹ̀ déwájú Ọlọ́run wọ́n lè jókòó ń bẹ̀ ìmọ̀ rẹ̀ mi nígbà tí wọ́n bá fi àrèjì pé ẹgbẹ́ bọ́nú ọkọ̀ ẹlẹ́mìí ti mú nǹkan rẹ̀ lọ Ọlọ́run kàn fẹ́ sọ dariwo ni ló fi fìbọn kún ó fẹ́ kó pariwo ṣùgbọ́n ntí òye yín náà ní ìsìn ti wá yé ntí òye yín ní ìsìn ti yé yín gbogbo ntọ́mọ yín ná ó fi ra ọkọ̀ ẹ mọ iye èèyàn tó ti wọ bí lẹ́nu ìjẹta ń ẹ sọ fáwọn èèyàn kan bá yín sí Facebook ẹ mọ iye èèyàn tó ti kọ nǹkan ẹ wọ báwọn èèyàn ṣe ń gbára ta nínú ẹgbẹ́ tó ti kúrò àwọn náà ń kọ nǹkan nínú ẹgbẹ́ tó wà àwọn náà ń kọ nǹkan wọ́n ń banújẹ́ mùsùlùmí ń kọ nǹkan kìrìsìtẹ́nì ń kọ nǹkan ẹni tí ò lẹ́sìn gan ń kọ nǹkan lórí Adé Orí Okin ní tá a fẹ́ lò ń bẹ̀ náà nu kéèyàn ò wáyé kó sì lápánú ayé ni onítọ́jú wa onísanwó ilé wa Ọlọ́run rán ni Ọlọ́run fẹ́ kó o mọ yìí ni ó ti ṣe débì kan nu Ọlọ́run ó gbà láàánú dìde gbogbo ẹ̀yin tí ń ṣàánú ẹ má jà kàmùnà bẹ́ẹ̀ lè ráàánú mọ́ Ọlọ́run ní ṣàánú yín kì í ṣe èèyàn kò táànú yín ṣe tọ́lọ́run ò bá rán ọba tí ń ṣàánú yín kò dáwọ́ dúró Ọlọ́run náà ti rí báyìí ẹni tí ń ná owó fọ́mọnìyàn tí ò parí ilé nítorí táwọn èèyàn ó ṣègbésí ayé rẹ̀ bí Músà Ọlọ́ládé ó ná gbogbo ohun tó ní fáwọn èèyàn ó sì gbàgbé ara rẹ̀ ẹ̀san rẹ̀ ò tán lẹ́dòní màmá Ọlọ́run ó dì yín mú o Ọlọ́run ó dì yín mú ẹ fi eléyìí ẹ fi kún ara àjọsìn yín mo gbà fọ́lọ́run gbogbo àwa tó kàn ẹ jẹ́ á gbà fọ́lọ́run kì í ṣe pé solution wà mọ́ kò sí solution mọ́ o
ó ti tán báyìí bàbá pàdé ó tún dojú àlá. ẹ má jẹ́ àdọ́lọ́ lẹ́bi àdúrà ni ẹja máa ṣe fún wọn bó lẹ́yìn wọn ò ṣe ní bàjẹ́ tí ò ní burú bó la ṣe ní rárìgbọ́ burú lẹ́yìn wọn àràpọ̀ lọ́dọ̀ Ọlọ́run o yóò kàn máa yọ lẹ́yìn kọ̀ọ̀kan fẹ́ dání èyí tó yọ fún wa yìí níta expect ni o táàrò kan Èkó làwà tá a ti gbọ́ aago 9 ká tó máa lọ bí program tá a lọ ṣe lẹ́kọ̀ọ́ láago 3 òru bí kò ṣe wọlé nù Ade Ori Okin bò mò ń wò níjẹta nígbà tán lọ ṣe nǹkan lẹ́kọ̀ọ́ lẹ́yìn gómìnà wọn àti bàbá tìmí wọ́n ní kí n confam wọ́n bá confam wọ́n pe ọlọ́pàá DPO Ejigbo ó ní bẹ́ẹ̀ ni o ó dùn wá lọ́kàn ó bà wá lọ́kàn jẹ́ bàbá ó sùnmọ́ tílé ọjọ́ náà fi mọ́ sínú aláàánú báyìí ló yẹ kó lọ bàbá pera wọn padà bàbá mọra kí la fẹ́ bọ́lọ̀ ń fà tí ò bá wáyé kó wá ṣe dáadáa kí la fẹ́ bọ́lọ̀ ń fà ẹ má rírí pé kò jèrè ń tó ná ó ti jèrè rẹ̀ wọ́n ti lóko wọ́n lóko wọ́n bẹnu àkọọ́lẹ̀ pé àwọn náà bájọba ṣe ókọ tán fẹ́ rà nu tán fi wálé ẹni tí ò yẹ kó wo bí olóṣèlú wà iná wà ọmọ bíbí ìlú Amẹ́ríkà kéèké kọ́ ni o àwọn Amẹ́ríkà náà ó béèrè pé kí ló pa á ó béèrè lọ́wọ́ ẹ́mbásì pé kí ló pọ̀ mọ́ àwọn àìmọye ẹni tó ti kú tó ti sin láàrin sáyé gbúrò rẹ̀ ni ẹlòmíì kú wọ́n bẹ̀bẹ̀ kan tó gbókù rẹ̀ lẹ̀ Ọlọ́run fi tiẹ̀ sọ lánì èyí tó ṣe náà dáa ẹ̀yin wọn ò ní bàjẹ́ o ẹ̀yin wọn ò ní bàjẹ́ màmá ẹ̀ ní rírun ẹ̀ mọ́ o gbogbo fámìlì ẹ̀ ní rírun ẹ̀ mọ́ Ọlọ́run ní fi kú wọn kò ní fi tú Ejigbo kò ní fi sọ Ejigbo ló kọ bú àwa là ń wò ó ẹni tán bá forí ẹ̀ fágbọn kò ní dúró jẹ́ o Ọlọ́run má fi kú wọn má fi dógun lẹ̀ l'Ejigbo má fi dógun lẹ̀ táwa bá wo bó ti dùn wá a sọ pé tó bá dogun kó dogun a sọ pé tó bá dìjà kó dìjà gbogbo yòówù kó dà kò sí èyí tí ò tẹ́ a lọ́rùn ṣùgbọ́n ó kọ́ ńkọ́ ńgbà Ade Ori Okin kú nápa lágbájá nápa tàmẹ̀dò ibi tán ti ń protest èèyàn 10 ló kú ẹ má mú ọkọ rẹ̀ yẹn lọ ìyẹn ní kẹ́ ẹ jẹ́ ká ṣe sùúrù Ọlọ́run kó má fi dógun lẹ̀ Ọlọ́run má fi dájà lẹ̀ Ọlọ́run má fi dọ́tẹ̀ lẹ̀ má jẹ́ wọn kọ àkọọ́lẹ̀ burú lórí Ade Ori Okin Ọlọ́run kó ṣàánú wa o má fi tú ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run má fi dà ìpínlẹ̀ Ọ̀ṣun rú ọ̀rọ̀ báyìí àmọ́ ibi tó lè bá já o Ọlọ́run má fi dà ìpínlẹ̀ Ọ̀ṣun rú má fi tú ẹgbẹ́ PDP ó wá dẹgbẹ́ wọn rú ni Ọlọ́run má fọ̀rọ̀ wọn tú ẹgbẹ́ PDP Ọlọ́run kó tún gómìnà náà lọ́kàn ṣe wọ́n tún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ lọ́kàn ṣe Ọlọ́run kó ṣàánú wọn má jẹ́ kí irun òkú lẹ́yìn mọ́ má jẹ́ òkú lẹ́yìn mọ́ ìlú Ejigbo Ọlọ́run bá tilẹ̀kùn aburú o níjọ́ tí Sófolúwẹ̀ pọ́gbọ̀njọ́ 30 days làwọn náà tún lọ bá wọn Ọlọ́run bá tilẹ̀kùn aburú o bá tilẹ̀kùn bànújẹ́ má fa burú kàn wá mọ́
gbogbo àwọn tán wá bá yín dárò má jẹ́ fi irú ẹ̀san fún wọn Ọlọ́run má jẹ́ fi irú ẹ̀san fún wọn má jẹ́ àtúwá padà fọ́ ọmú yín léjìká mọ́ o Ọlọ́run kó bá a ṣàánú yín gbogbo ohun tó kù Ọlọ́run jẹ́ wọn bá yín dọjọ́ alẹ́ jẹ́ wọn lẹ̀ mọ́ yín lọ́wọ́ gbogbo àwọn alátẹ̀lé Ọlọ́run kó ṣàánú yín o ẹ mọ̀ wò pé ta látùmọ̀ tẹ̀lé báyìí ta látún fojú jọ mọ́ òun kọ́ lẹ̀ ń tẹ̀lé ọba tó dá wọn lẹ̀ ń tẹ̀lé Ọlọ́run ó yẹn lòmíì Ọlọ́run ó yẹn lòmíì Ọlọ́run ó ṣàánú yín kò ní sọ yín sílé opó Ọlọ́run ní sọ yín sí òò alágbára Ọlọ́run àfáwájú Ọlọ́run gbogbo ìgbà tábà tún máa wọnú ilé yìí ìdùnnú ni ó já mọ́ bá wá gbogbo ìgbà tí gbà tẹ́nì kọ̀ọ̀kan ó bá tún máa ríra ìdùnnú ni kọ́lọ̀ ń já fi máa ríra Ọlọ́run kó yà wá yà bànújẹ́ kó má gbé bànújẹ́ wá ká wa mọ́nú ilé mọ́ ọkùnrin mọ́rìwò wọ́n jẹ́ wọ́n gbé ẹnu ilé wa Ọlọ́run kó bá a ṣẹ́run ilé mọ́. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Ade Ori Okin. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Kílódé? Drivetv, driving you around the world.